زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí ẹ ti ń retí lónìí lágbára Ọlọ́run ọba. bàbá wa bàbá àlùbáríkà Fadilatu Sheikh Abdulwahid Abdulhamid, àwọn náà ni wọ́n tún ṣíwájú tá a tẹ̀lé wá lónìí. kọ́lọ́n jẹ́ ká máa rí bàbá, kọ́lọ́n jẹ́ ká máa rí wọn bá, kọ́lọ́n jẹ́ àfi òrùn yín sásọ ọpẹ́. ẹ kí àwọn aráalé kú. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. bákan náà Ustaz wa Hiskil tí ẹ̀ ń béèrè níjẹjọ pé bó ló ṣe jẹ́, mo ní dáadáa òní wọ́n wà so ètò ìsìláàmù kan òun náà ni wọ́n bá lọ níjẹjọ. àwọn náà ń bẹ níkàlẹ̀ lálẹ́ tòní, kódà ìdánilẹ́kọ̀ọ́ talẹ́ yìí àwọn ni wọ́n bá ní gbé kalẹ̀. ẹ káwọn aráalé Ustaz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. èyí ni ètò yín ètò wa Nurul Islam, ètò tí a pè yama ní ìrántí màmá wa kọ́lọ̀mbá ní ṣe àforíjì fún màmá náà Alhaja Elizabeth Babatunde ilé Gomboro Àbọ̀rẹ́rìn ní Èrúwà. gẹ́gẹ́ bí ọdún ilé abúlé jẹ́ pé ó ti wọlé ó kù sí dẹ́dẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba. òní ni oṣù Dhul-Qa'dah, oṣù kọkànlá àtàwa mùsùlùmí, òní ló di 20, léyìí tí ń túmọ̀ sí wípé ìgbà tá a bẹ̀rẹ̀ bíi 20 àbí ọjọ́ 19 a ti máa wà lórí pé à ń ṣe ọdún iléyá. kọ́lọ́n jẹ́ kí ọdún náà Ọlọ́run jọba wà ní ayé. gẹ́gẹ́ bá a ṣe ń gbáradì fún ọdún iléyá, bẹ́ẹ̀ náà là ń gbáradì fún irú àwọn ẹran wo ńlọ́yẹ kára láti lè bá fi ṣe ọdún iléyá. eléyìí ló fi á jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ tòní lórí ẹran iléyá òun náà ni yóò dálé lórí kí ni ìdí pàtàkì tá a fi ń pa ẹran iléyá. ẹlòmíì tí èsè mùsùlùmí ọ̀tá Islam yóò lẹ ẹran ẹbọ ni, bó o gangan lẹ́ran ọ̀hún báwo ló ṣe jẹ́, irú ẹran wo ìlà máa pa fún iléyá, iṣẹ́ wo ló lóore jùlọ fọ́mọnìyàn láti ṣe lóòjọ́ ọdún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ gbádùn Ustaz wa púpọ̀ lálẹ́ tòní, ṣùgbọ́n ẹ má gbàgbé láti jímọ̀ ètí ń bọ̀ lẹ́yìn tọ̀túnla yìí Muhammadu Koduwa yóò máa gorí atẹ́gùn bẹ̀rẹ̀ látòrí aago 9:30 sí aago 10 ní gbogbo ọjọ́ Friday, kì í ṣe 6:30 sí 7 bá ṣe sọ nínú ètò tí ó lọ. sọlágbára náà aago 9:30 sí 10 òun lẹ́ẹ̀mọ̀ darapọ̀ mọ́ wa. falyatafaddal Sheikh mashkura. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi wa kafa. والصلاة والسلام على النبي المصطفى صلى الله عليه وسلم وعلى آله وصحبه وكل من سلك مسلكه إلى يوم الدين. adọ́pẹ́ fún Ọlọ́run ọba, alhamdulillah, atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa bá àti àwọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ títí ìdíjọ́ gbéǹde al-qiyama. gẹ́gẹ́ bí àwọn aṣíwájú mi bí wọ́n ṣe sọ, agbọ́nrin ìbánisọ̀rọ̀ ní àṣálẹ́ tòní orin tí yóò dálé lórí òun ni wọ́n ṣe lálàyé fún wa yẹn, ìyẹn ẹran iléyá pípa, ọdún iléyá ṣíṣe, àwọn tí ó rò pọ̀ mọ́ àti ìpìlẹ̀ rẹ̀ àti tí ó jẹ mọ́ ẹ̀rí rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. orúkọ yìí gẹ́gẹ́ bí ó ṣe gbajúmọ̀ al-udhiyya, ìyẹn ẹran tí a máa ń pa ní ìyálẹ̀ta, èyí tí ó ti di gbajúgbajà fún orúkọ odidi ọdún iléyá. orúkọ yìí wọ́n mú wá látara àsìkò èyí tí Ọlọ́run ọba àlékiọlá ọba Allah
tí ó yọ̀ǹda pípa ẹran yìí tí ó yọ̀ǹda rẹ̀ fún gbogbo mùsùlùmí jákèjádò orílẹ̀-èdè gbogbo ayé pátápátá. Òun ni ibẹ̀ ni wọ́n ti mú orúkọ yìí wá. Òun ni wọ́n fi máa ń pe ọjọ́ tí ọjọ́ ọdún yìí ní Yawmul Adha, ọjọ́ tí a máa ń pa ẹran iléyá ní ìyálẹ̀ta. Pípa ẹran iléyá yìí ó ní ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, bákan náà ó ní ìpìlẹ̀ nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti ìpanupọ̀ àwọn aṣíwájú wa nínú Islam. Ẹ̀rí bí tí ẹ̀rí rẹ̀ ti wáyé nínú Al-Qur'an, onu ọ̀tọ́lọ́wọ́ bá lékè ọdún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí pé fasalli li rabbika wanhar. Ìyá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kírun fún Ọlọ́run ọba lékè ọlá, lẹ́yìn ìgbà náà kò sì gun ẹran. Apá kan nínú àwọn onímọ̀ wọ́n ní al-muradu bihi, tí wọ́n gbà lérò pẹ̀lú wípé wanhar òun ni al-udhiyah, òun ni kí ó pa ẹran iléyá tí a mọ̀ sẹ́ran tí a fi ń jọ́sìn fún Ọlọ́run ọba àlekè ọlá ba'da salati al-eid, lẹ́yìn ìgbà tí a bá kírun Eid tán. Eléyìí ó fi rinlẹ̀ fún wa wípé kìí ṣe àrúnúṣe, kìí sì ṣe ohun tí àwọn èèyàn kan kóra jọ tí wọ́n kàn wí pé ẹ jẹ́ ká fi ìpìlẹ̀ rẹ̀ lélẹ̀, bí ó ṣe pé ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah òun ni ó ti wá. Látọ̀rọ̀ nígbà Muhammad sallallahu alayhi wa sallam nínú hadith ti Anas tí ó gbà wá, wọ́n ní dọ́ha nabiyyu sallallahu alayhi wa sallam bi kabshayni amlahayn aqranayn dhabahuma biyadihi. Rasulullahi sallallahu alayhi wa sallam ó pa odidi ẹran àgbò méjì tí méjèèjì tó funfun báláwo, tí méjèèjì tí wọ́n sì ní ìwo lórí. Kódà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó pa méjèèjì pẹ̀lú ọwọ́ ara rẹ̀ ni. Èyí tí a gbọ́ yìí àti èyí tí a kà yìí tó wà nínú Sahih Bukhari àti Muslim ó fi rinlẹ̀ fún wa wípé ẹ̀rí rẹ̀ ń bẹ nínú ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nípa pípa ẹran iléyá. Lẹ́yìn eléyìí, kí ni ìdájọ́ pípa ẹran iléyá gangan? Torí pé téèyàn bá mọ ìdájọ́ nǹkan, yóò mọ bí ó ṣe sáré tètè lọ sílẹ̀, yóò sì mọ ipò tí ó fi nǹkan yẹn tí yóò fi sí. Ìdájọ́ ká pa ẹran iléyá, àwọn onímọ̀ wọ́n ní ìyapa ẹnu lórí ìdájọ́ ká pa ẹran iléyá. Ọ̀rọ̀ wọn ó pín sí méjì. Àwọn kan sọ wípé annaha wajiba ala al-mu'sir, wípé ẹran iléyá pípa ọ̀ranyàn ni lórí ẹni tí Ọlọ́run ọba àlekè ọlá tó ṣe ìgbàláyè fún, ẹni tí Ọlọ́run rọ̀ lọ́rọ̀ tó wà gbẹdẹmukẹ, tí ìjẹ ìmu ìná ìlò rẹ̀ tó rọrùn dáadáa. Irú ẹni yìí ọ̀ranyàn ni òun ló jẹ́ lé lórí. Ọ̀rọ̀ yìí nínú àwọn àgbà àfà tí wọ́n sọ, òun ni àfà wa Rabi'a, òun ni ó wà. Àfà wa al-Awza'i inú wọn ni wọ́n wà, àti Abu Hanifa àti Layth àti apá kan nínú àwọn èèyàn bàbá wa Ìmáàmù Málìkì. Nínú àwọn ẹ̀rí wọn tí wọ́n sì fi rinlẹ̀ wípé ọ̀ranyàn ni òun ni àyà tí a kà síwájú yẹn wípé Ọlọ́run ní fasalli li rabbika wanhar. Wọ́n ní túmọ̀ rẹ̀ òun ni salli lillahi wanhar lillahi. Pa ẹran fún Ọlọ́run, bákan náà kó o sì kírun fún Ọlọ́run ọba àlekè ọlá, àbí kírun fún Ọlọ́run bákan náà kó o pa ẹran fún Ọlọ́run ọba àlekè ọlá. Láti bí wọ́n ló fi rinlẹ̀ yìí pé ọ̀ranyàn ni fún ẹni tí Ọlọ́run ọba àlekè ọlá tó bá ṣe ìgbàláyè fún. Bákan náà ni hadisi tí ìkan nínú àwọn aṣíwájú pàtàkì tó gbà wá, Jundub bunu Sufyan kọlọmbà wa yọ́nú sí, wọn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ yìí pé man dhabaha qabla an yusalliya, ẹnikẹ́ni tó bá pa ẹran síwájú kó tó lọ kírun Eid, falyu'id makanaha ukhra, kó yá pa ìní ìdípò ń tọ́ pa yẹn. Wa man lam yadhbah falyadhbah, ẹni tí ò tí ì pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó gbìyànjú kó lọ pa. Wọ́n ní ọ̀rọ̀ yìí ó fi rinlẹ̀ wípé ọ̀ranyàn ni pípa ẹran iléyá. Ìyẹn jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn onímọ̀ tí wọ́n sọ. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn onímọ̀ sọ nípa ìdájọ́ ẹran iléyá, wọ́n ní anna al-udhiyata sunnah wa laysati wajiba, wípé ẹran iléyá wípa súnnà ni, kìí ṣe ọ̀ranyàn dandan gbọ̀n. Eléyìí òun sì ní ọgọ́rọ̀ àwọn àfà àwọn onímọ̀ òun ni wọ́n gbárùkù tì, òun ni wọ́n fi ọwọ́ sí.
gẹ́gẹ́ bí bàbá wa ìmáàmù Málìkì àti ìmáàmù Shafi'i àti Ahmed àti bàbá wa Ishaq àti Ibn Thawri àti Daud kódà àti Ibn Hazmi àti àwọn tí ó yàtọ̀ sí wọn gbogbo wọn sọ wípé súnnà ni kìí ṣe ọ̀ranyàn. ẹ̀rí tí wọn lórí wípé súnnà ni kìí ṣe ọ̀ranyàn ó ní ọ̀rọ̀ tí ìyá wa Ummu Salama tí ó gbà wá wọn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé idha dakhalatil ashr tí ọjọ́ mẹ́wàá nínú Zulhijja tó bá ilé wọlé báyìí wa arada ahadukum an yudahiya tí ẹnì kọ̀ọ̀kan nù yín tó sì gbà lérò wípé òun fẹ́ pẹran léyà fala yamussu min sha'rihi wa bi shari'i shay'an kò gbọdọ̀ mú nǹkan kan kúrò ní ibi nínú ara rẹ̀ àti ní oríkèéríkèé ara rẹ̀. wọ́n ní gbólóhùn àràádà tàbí Muhammad sallallahu alayhi wa sallam tó lò yẹn ó ń túmọ̀ sí wípé súnnà ni kìí ṣe ọ̀ranyàn èyíkéyìí tó rí ọjẹ́ ń bẹ̀ wájibù ni àbí súnnà ṣíṣe òun ni ẹran iléyà òun ni ọjẹ́. nínú àwọn nǹkan tí wọ́n tún gbà wá tó ń ṣe àfihànilẹ̀ rẹ̀ wípé súnnà ni nípa ẹran iléyà kìí ṣe ọ̀ranyàn dandan gbọ́n tún láàsì lọ́rùn gbogbo ẹni tí ọba ní agbára àti pa òun ni ọ̀rọ̀ tí wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà ridwanullahi alayhim ajma'in tó ń fi rìnlẹ̀ wípé súnnà ni. nínú rẹ̀ òun ni ọ̀rọ̀ tí Shuraiha tó gbà wá ó ní òun rí bàbá wa Abubakri àti Umar radiyallahu anhuma tó yẹ pé àwọn méjèèjì máa yudahiyani àwọn méjèèjì wọn ò pa ẹran iléyà lódìjọ ọdún kan tí wọ́n fi ilẹ̀ léè tó fi ń rinlẹ̀ wípé àìpa wọn yẹn ó ń túmọ̀ sí wípé súnnà ni kìí ṣe ọ̀ranyàn dandan gbọ̀n téèyàn wà lọ́ máa jẹ gbèsè nítorí rẹ̀ àbí tó ń tọ̀hún tí ó wàá pa ìtọ́jú ilé ìtọ́jú aya ìtọ́jú ọmọ tí ó pa tìyànyàn nítorí kí ó lè bá a kí pé òun náà ó pa ẹran iléyà. nínú àwọn ọ̀rọ̀ èyí tí àwọn àáfàá tí wọ́n fi ṣe ẹ̀rí òun ni ọ̀rọ̀ Abi Mas'ud al-Ansari radiyallahu anhu qala tó sọ yìí pé inni la ada'u li udhiya èmi a máa mọ̀ọ́mọ̀ fi ẹran léyà pípa wọn a máa fi lẹ̀ wa inni la mu'sir tí mo sì jẹ́ ntọ́nà ń rọ̀ lọ́rọ̀ makhafatan an yara jirani annahu hatama alayya lẹ́ni tí ń páyà kọ́mọ̀ jẹ́ kí gbogbo àwọn tí wọ́n mú létí mi wọ́n ò rí ẹran pípa léyà wọ́n ò rí sí ń tọ́jú ọ̀ranyàn dandan gbọ̀n lọ́rùn mi. àwọn ẹ̀rí yìí òun ni àwọn onímọ̀ òun ni wọ́n kó kalẹ̀ tí ó fi ń rinlẹ̀ wípé ẹran iléyà súnnà ni kìí ṣe ọ̀ranyàn dandan gbọ̀n tí èèyàn lọ jẹ gbèsè lé lórí nítorí pé kí wọ́n lè bá rí pé òun náà ọ̀pọ̀ ẹran iléyà nínú ìṣẹ̀mí ayé rẹ̀. irú àwọn ẹran wo òun wá ní èèyàn máa ń pa tí èèyàn fi máa ń ṣe ẹran iléyà. àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé ayé pé kò lẹ́tọ̀ọ́ pípa ẹran iléyà pẹ̀lú àwọn nǹkan kan míì ju àwọn ẹran tí ń bọ̀ ìlọ. àwọn ẹran wo náà ni òun ni al-iblu ràkúnmí, ẹlẹ́ẹ̀kejì òun ni al-baqar àwọn màálù, ẹlẹ́ẹ̀kẹta òun ni ad-da'nu àgbò wal-ma'z àti àwọn ẹran wẹ́rẹ́. nítorí tí Ọlọ́run bá lékè ọlá sọ ní suratul hajj aya 34 Ọlọ́run ní liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am nítorí káwọn ènìyàn kí wọ́n lè máa rántí Ọlọ́run ní àsìkò tí a bá ń ṣe iléyà lọ́wọ́ kí wọ́n lè máa rántí Ọlọ́run ọba àlékè ọlá lórí tọ́lọ́run ọba àlékè ọlá tó pèsè fún wọn nínú àwọn ẹran. wọ́n ní gbólóhùn al-an'am ní tó kó sínú òun náà ni àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin èyí tí a dárúkọ yìí tó ì jẹ́ pé àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé wa yí pé àwọn ẹran tí a dárúkọ yìí al-ibil wal-baqar wad-da'n wal-ma'z ìyẹn ràkúnmí, àwọn màálù, àwọn ẹran àgbò àti àwọn ẹran bíi mìsòrò àbí òbúkọ èyí tí a sọ yìí. wọ́n ní gbólóhùn àyà Kùránì yìí òun ni ó kó àwọn nǹkan wọ̀nyí sínú ṣùgbọ́n àwọn onímọ̀ jẹ́ kó yé a wípé ẹran al-ibilu àti ràkúnmí àwọn èèyàn méje wọ́n lè parapọ̀ láti pa ẹran ràkúnmí àbí ẹran màálù. tí àwọn méje tí wọ́n bá parapọ̀ láti pa ẹran yìí ó ti tó fún wọn, Ọlọ́run bá lékè ọlá yóò sì gbà ní ìjọsìn fún wọn. àwọn ẹ̀rí tí wọ́n fi tì í nídìí onu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam sọ tí bàbá wa Jabir bun Abdullah tí wọ́n gbà wá ó ní naharna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam hamal Hudaybiyah ní ọdún sulh Hudaybiyah ó ní àwọn pa ẹran ràkúnmí pẹ̀lú pé àwọn èèyàn méje òun ni wọ́n pawọ́pọ̀ tí wọ́n pa
bákan náà àwọn pa màálù tó yẹ pé àwọn èèyàn méje òun ni wọ́n pa wọ́pọ̀ tí wọ́n pa eléyìí fi ń rinlẹ̀ wípé pípa ẹran ràkúnmí àbí ẹran màálù kí àwọn èèyàn méje kí wọ́n pa wọ́pọ̀ láti pa inú ìlànà àti inú ẹ̀tọ́ nínú Islam òun ni eléyìí wà. bàbá wa ìmáàmù Màlìkì kọ́nà wọn bá lékè ọlá kó bá wa kẹ́ wọn àwọn ni wọ́n tún ṣe májẹ̀mú míì tó yàtọ̀ sí májẹ̀mú tí gbogbo àwọn àfáà tí wọ́n ṣe wípé àwọn tí wọ́n parapọ̀ láti pa odidi ràkúnmí tí wọ́n jẹ́ méje àbí tí wọ́n parapọ̀ láti pa odidi màálù tí wọ́n jẹ́ méje wọ́n ní wọ́n gbọ́dọ̀ jẹ́ yípe inú ilé kan náà òun ni gbogbo wọn òun ni wọ́n ti wá. bàbá wa ìmáàmù Màlìkì àwọn nìkan oṣù òun ni wọ́n dá ọ̀rọ̀ yìí òun ni wọ́n dá fi lélẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ gbogbo àwọn àfáà òun ni wọ́n sọ yìí pé wọ́n bá wà láti ilé ọ̀tọ̀ọ̀tọ̀ tó wá ti jẹ́ pé wọ́n parapọ̀ láti jẹ́ pé àwọn jọ fẹ́ pa ni wọ́n jọ máa pa lọ náà ni kọ́nà ọba àlékè ọlá kó ṣe nínú ọ̀rùn fún gbogbo àwa tí à ń di àmúre wípé a fẹ́ pa ẹran iléyá. nínú àwọn èyí tí wọ́n tún fi tì í lẹ́gbẹ̀ẹ́ òun ni ọ̀rọ̀ bàbá wa Abi Hanifa kọ́nà ọba àlékè ọlá kó bá wa kẹ́ àwọn náà sọ fún wa wípé kódà kó jẹ́ kí gbogbo àwọn tó fẹ́ pa màálù yìí tí wọ́n jẹ́ èèyàn méje yìí kó má jẹ́ pé àníyàn kan náà òun ni gbogbo wọn òun ni wọ́n jọ ní ẹlòmíì lè láníyàn wípé mo fẹ́ jẹ ẹran ni kẹlòmíì láníyàn wípé rírà tí mo pa wọ́pọ̀ pẹ̀lú àwọn méje tí wọ́n fẹ́ pa ẹran yìí nítorí pé èmi fẹ́ fi ṣe iléyá ni wọ́n ní nítorí pé àníyàn yàtọ̀ síra wọn kò lè kó àyè bá ẹni tí ó ní àníyàn wípé òun fẹ́ fi tòun súnmọ́ Ọlọ́run ọba àlékè ọlá ni tí wọ́n ti jẹ́ méje lé lórí kódà kọ́mọ̀ jẹ́ pé àníyàn wọn papọ̀ wípé ẹran léyá òun ni àwọn jọ pinnu láti jọ fẹ́ pa eléyìí náà ọ̀tọ̀ gẹ́gẹ́ bí bàbá wa Abu Hanifa gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ kọ́nà ọba àlékè ọlá kó gbà ní ìjọsìn fún gbogbo wa. irú ẹran wo gan òun wá ní irú ọdún wo òun ni àwọn ẹran yìí tí à ń sọ yìí òun ni wọn ò ní lórí tí yóò fi di pé èèyàn pa yóò sì di àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá torí pé Islam gbogbo tó wáyé kalẹ̀ pátápátá òun ni máa ń fi ìlànà àti òfin èyí tí ọmọnìyàn tí yọ tẹ̀lé nínú ìlànà àti òfin yẹn tí nǹkan yóò fi jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá ló fi jẹ́ pé gbogbo tí Islam bá gbé kalẹ̀ nílànà àti òfin ní gbogbo àgbáńlá ayé bákan náà òun ni gbogbo wa òun ni a sì máa ṣe irú ẹran tí a pa yìí ó gbọ́dọ̀ jẹ́ ẹran tí ó ní ọjọ́ lórí ìní ọjọ́ lórí wọn níbi ràkúnmí ìní ọjọ́ lórí wọn níbi màálù ìní ọjọ́ lórí wọn níbi àgbò àti ìní ọjọ́ lórí wọn níbi àwọn ẹran wẹrẹ ó yàtọ̀ sí ara wọn. bàbá wa Jabir munu Abdullah nínú àdìs tó gbà wá wọn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa yìí pé ẹ gbọ́dọ̀ pa ẹran kankan fún iléyá àfi kí ẹran yẹn kó jẹ́ ẹran tí ó ní ọjọ́ lórí tó bá wá di pé ó nira èèyàn ò rí ẹran tó ní ọjọ́ lórí ìyẹn yálà nínú ràkúnmí àbí nínú màálù ó tọ́ fún wa kí a pa jazaa mina dan ìyẹn ẹran tí ó jẹ́ ẹran tí ó tó jẹ́ ẹran ọlọ́dún kan nínú àwọn ẹran tó jẹ́ àgbò báyìí òun ni àlàyé rẹ̀ òun ló ṣe lọ àwọn ọjọ́ tí à ń sọ yìí kí wọ́n gbọ́dọ̀ ní lórí tó bá ṣe yí pé ràkúnmí ni àbí màálù ni ìní ọjọ́ lórí ti ràkúnmí tí à ń sọ yìí òun ni pé màálù jẹ́ ìní ọjọ́ lórí ẹ̀ gẹ́gẹ́ bí n tá à ń sọ yìí yóò ti pé ọdún méjì tí ó ti máa bu ọnú ọdún ẹlẹ́ẹ̀kẹta lọ gbogbo màálù tá a bá pa téèyàn méje tí wọ́n pa wọ́pọ̀ tí wọ́n pa fẹ́ràn léyá yóò ti pé ọdún méjì tí ó ti kó ẹnu wọ ìdí ọdún ẹlẹ́ẹ̀kẹta báyìí irú màálù bẹ́ẹ̀ ó ti tọ́ láti fi pa ẹran léyá tó bá kéré sí kò tọ́ láti fi pa ẹran léyá ṣùgbọ́n ràkúnmí yóò ti ní ọdún 5 tó jẹ́ yí pé yóò ti gbẹ́nu wọ ọdún ẹlẹ́ẹ̀kẹfà báyìí òun ni yóò tọ́ láti fi pa ẹran iléyá tí ó bá lọ jẹ́ yí pé kìí ṣe bẹ́ẹ̀ kò tí ì tọ́ láti fi pa ẹran iléyá nìyẹn ṣùgbọ́n ẹran àgbò iye ọdún tó wọn ò ní o ní pé yóò ti pé ọdún kan gbáko yóò sì ti máa gbẹnu wọ ọdún ẹlẹ́ẹ̀kejì irú ẹran bẹ́ẹ̀ ó ti wọ iléyá nìyẹn ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n jẹ́ kó yé ayé pé tó bá nira láti rí àgbò èyí tí ó ti wọ ọdún odidi ọdún kan tó ti gbé ẹnu lé ọdún ẹlẹ́ẹ̀kejì tá a wá irú ẹ̀ tí a rí ó tọ́ fún wa kí a pa àlìjázà èyí tí wọ́n ń pè bẹ́ẹ̀ òun ni èyí tí ó ti pé odidi oṣù 6 gbáko
eléyìí òun ni ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn onímọ̀ òun ni wọ́n dúró lé lórí tí wọ́n sì ṣe ẹni tí a pè ní jaza ẹran tó ti wọ odidi ọdún oṣù mẹ́fà tí wọ́n sọ fún wa pé eléyìí òun náà ó ti di ẹ̀tọ́ kí ó wọ iléyá. eléyìí nínú àkíyèsí tí a fẹ́ kí gbogbo mùsùlùmí sí òun ni pé kìí ṣe túláàsì òun ni ká máa lé ẹran èyí tó tóbi èyí tí ó jẹ́ pé ìwo rẹ̀ ó ti ká tán èyí tí àwọn ènìyàn tí wọ́n ò rí mọ́ ilé wa tí wọ́n mọ̀ rí pé nítorí kẹ́ni ìyọ́ pa òun náà lélẹ̀ torí gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn pátápátá kìí ṣe títóbi rẹ̀ àbí líláwọ̀ rẹ̀ ọlọ́wọ́n ọba àlékè ọlá òun lọ́ fẹ́ wò àníyàn téèyàn fi pa nǹkan gangan òun ọlọ́wọ́n ọba àlékè ọlá òun ni ó fẹ́ wò a gbọ́dọ̀ kíyèsí ara ní abala àwọn nǹkan wọ̀nyí. àwọn àléébù kan bẹ tí máa ń bẹ lára ẹran tó yẹ pé tí bá ti ń bẹ lára ẹran báyìí kò rọrùn fún wa kò lẹ́tọ̀ọ́ fún wa ká fi pa ẹran léyà rárá bó ti wulẹ̀ kọ́ ma. àwọn àléébù yìí àwọn àfáàkà márùn ni tí sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sì kà wọ́n kalẹ̀ fún wa. alákọ̀ọ́kọ́ nínú òru àwọn ẹran èyí tí ò lẹ́tọ̀ọ́ láti fi pa ẹran léyà òun ni ẹran tí ojú rẹ̀ dà tó yẹ pé dídá ojú rẹ̀ ìtọ́hàn ni tí èsè tí wọ́n ẹ̀sẹ̀ máa sọ fún yàn pé ojú ẹran yìí ó ti dà irú ẹran bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi pa ẹran léyà. ẹlẹ́ẹ̀kejì òun ni ẹran tí ọjà aláàárẹ̀ tí àárẹ̀ ara rẹ̀ tó jẹ́ pé nǹkan hàn gedegbe ni téèyàn bá ti mọ̀ pé ẹran yìí ẹran aláàárẹ̀ ni irú ẹran bẹ́ẹ̀ a gbọ́dọ̀ fi pa iléyá. tó bá ṣe yí pé àárẹ̀ tó fúyẹ́ ni àárẹ̀ tó máa ń bá ni irú eléyìí ọlẹ́tọ̀ọ́ láti fi pa ṣùgbọ́n èyí tí àárẹ̀ rẹ̀ tí ó hàn gedegbe a gbọ́dọ̀ fi pa iléyá ara bó ti wulẹ̀ kọ́ ma. ẹlẹ́ẹ̀kẹta òun ni àrùjá ẹran tí ó múkun àlìbáyénu àrùjá tọ́jà yìí pé ìmúkun rẹ̀ èyí tí ó hàn gedegbe ni irú ẹran bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ fi pa ẹran iléyá. ẹlẹ́ẹ̀kẹrin òun ni alihazila ẹran tí ó rù hẹ́hẹ́hẹ́ èyí tó jẹ́ pé ibi tó rù dé kò sí bọ́ọ̀gọ́ kankan kò sí mùdùmùdù kankan lára rẹ̀ mọ́ irú ẹran bẹ́ẹ̀ a gbọ́dọ̀ gbìyànjú láti fi pa iléyá. eléyìí a wá pe àkíyèsí sí fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ta ẹran fún àwọn tí wọ́n pa ẹran fún iléyá tí wọ́n máa ń lo àwọn oògùn kan fún wọn bí ìgbà tí àwọn èèyàn tí wọ́n ń lo máa wú táwọn èèyàn bá ra wú ẹran bẹ́ẹ̀ tí wọ́n fi pa iléyá lẹ́mìí pé àwọn pa ẹran tó pa iléyá àwọn ò ní ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n wọ́n tó lọ tarú ẹ̀ fún wọn lẹ́yìn tó lo oògùn burúkú fẹ́ràn tẹ́ran fi wá di tó wú bàǹbà tí wọ́n fi wá fi lọ pa iléyá òun ní ẹ̀ṣẹ̀ tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba àlékè ọlá torí pé ibi tí ìlú dàrú dé gbogbo ọ̀nà kọ́nà òun ní àwọn ènìyàn òun ni wọ́n fi ń wa owó kọ́lọ́run ọba àlékè ọlá kó ṣe àrísìkí ìrọ̀rùn fún oníkálukú wa. àwọn àléébù kan wá ń bẹ tó jẹ́ wípé tí bá ń bẹ lára ẹran akórira kí a fi pa ẹran léyà ni tí a bá rí míì mọ́ irú ẹran bẹ́ẹ̀ a lè fi pa ẹran léyà a lè fi pa iléyà. nínú rẹ̀ òun ni màkútún àtúlẹ̀ ọ̀zọ́n ẹran tó jẹ́ wípé etí rẹ̀ ó ti gé àbí odidi ìpín kan nínú etí rẹ̀ ó ti gé bọ́lẹ̀ irú ẹran bẹ́ẹ̀ tí a bá rí míì mọ́ rárá a lè fi pa ẹran iléyà. ẹran tó jẹ́ wípé ìwo rẹ̀ ó ti sẹ́ kìí ṣe pé sísẹ́ rẹ̀ ó ẹ̀sẹ̀ sẹ́ ni ó ti sẹ́ bẹ́ẹ̀ ó ti gbẹ́ bẹ́ẹ̀ tá a bá rí míì mọ́ rárá irú rẹ̀ a lè fi pa iléyà. eléyìí ó jẹ́ ṣókí nípa ọ̀rọ̀ nípa iléyà kọ́nà ọba àlékè ọlá kọ́sọ́ èmi àti yín di ìgbà náà hadha wabillahi tawfiq wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. kọ́lọ̀ bá ní sanstad wà ní ẹ̀sán olóore wọ́n ti pa obì wọ́n ti yọ àbínú rẹ̀ wọ́n ti yọ jáde ọ̀rọ̀ nípa iléyà òun náà ni wọ́n ti bá wa sọ láti àárọ̀ ìdájọ́ rẹ̀ májẹ̀mú rẹ̀ ẹran wo la lè pa èwo la lè pa ọdún wo lọ́yẹ̀ kárí lára ẹran wọ́n ti ṣe àlàyé rẹ̀ fún wa. wáyé pẹ̀yìn ẹ̀sẹ̀ ń darapọ̀ lórí ètò ni ètò yín ètò wa ni o ìyẹn Nurul Islam òun lè tún ti ètò àpéyàmá ní ìrántí màmá wa Alhaja Elizabeth kó tó di pé àwọn ìpè yóò máa já wọlé ní kọ̀ọ̀kan èjèèjì. bàbá wa ẹ dákun àwọn ọ̀dọ́ kan lásìkò sí i wọ́n gbádùn ká máa fi. Hello? Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ kálẹ́ o. Náà mẹ́sàn-án kí ni ìbéèrè yín? ẹran tí mo fẹ́ fẹ́ràn léyà tí mo rẹ̀ kan. Náà. Bí aláàjì ò dáa kọ pẹ́ran tí mo rẹ̀ bá kan. Náà. Wọ́n dákọ̀ rẹ̀ wọ́n lè rántí rẹ̀ bá kan láyé kó bẹ̀ tipẹ́tipẹ́ tó ti gbẹ wọ́n ní kò sí tó kò burú ṣùgbọ́n ìṣẹ́ pọ́sẹ̀ kan sísẹ̀ ní tẹ́jẹ̀ sẹ́ nǹkan lára rẹ̀ yọ̀lọ̀yọ̀lọ̀ bí àwọn ti fi kàn eléyìí ò ní á ní kó ká wá mi o. Àmì ò yẹ kù.
náà bàbá wa náà ẹ dákun náà àwọn ìbéèrè tí táwọn èèyàn ti ń kọ ránṣẹ́ níbí ìkíní lórí máa fi ẹran kan mo fẹ́ kẹ́ bá nìyẹn nínú ọ̀rọ̀ fáwọn èèyàn lórí eléyìí ẹni tó kárí lọ́dọ̀ àwọn àáfàá gangan ni wípé ẹran léyà o anabi Ibrahim o ìgbà tí ọ̀rọ̀ máa bí o lọ́wọ́ sọ pé tọ̀ Ọlọ́run ọba ti lè fún lọ́mọ báyìí òun ó pa báyìí ni òun ó fi rúbọ fún rẹ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn ànábì Ọlọ́run tó máa ń rúbọ ẹ bá ní ṣàlàyé ẹ̀ fún gbogbo ilé lábọ̀. nǹkan burúkú ni kí a máa fi ẹran kan kò bá òfin Ọlọ́run ọba mu kò dẹ̀ bá láàká ìgan mu ṣé a lè dẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn méjì síra wọn. kọ́ọ̀pù náà nílẹ̀ tí wọ́n ń bẹ́ẹ̀ tilẹ̀ lórí o. ìwà burúkú tó jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ìwà ọ̀dájú bá a sì gbọ́dọ̀ máa ṣèké ọmọ ẹ̀dẹ́ ènìyàn la gbọ́dọ̀ máa ṣèké àwọn ẹranko ọ̀dájú ẹ̀dá ni wọ́n máa fi ẹranko kàn kódà kí wọ́n tún wá gbé kọ́ọ̀pù lẹ̀ kí wọ́n tún máa fowó bẹ́ẹ̀tì lórí rẹ̀ ó tún ti di tẹ́tẹ́ ẹ̀ṣẹ̀ di méjì kábẹ́rù Ọlọ́run subhanahu wa ta'ala rí ẹran léyà ẹran ìjọsìn ni látọ̀dọ̀ Ọlọ́run ọba. kí ni ìbéèrè yín naam ẹ jìnnà sí rédíò yín o naam hello kìíní ò clear dáadáa o ẹ pa ẹ pè wá padà naam start the scale ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ńgbà tó bá fẹ́ pẹran yóò ní ẹ tí ó bá ti ta wọn mọ́ kí mo fẹ́ ran léyà sí síbò àníyàn báwọn sí sọ́dọ̀ abẹ́ yìí. àníyàn burúkú ni o àníyàn torí tọ́lọ́ nìkan ònìyàn fi máa ń pa ẹran eléyìí ni mo ń sún yẹn débi pé ẹlòmíì ẹ̀yọ́ lọ jẹ gbèsè lọ pa ẹran kóbi eléyìí ọ̀dà o. wọ́n lẹ́nu tí wọ́n bá tẹ̀ lọ́dà bàbá. ẹran tí wọ́n tẹ̀ lọ́dà. ẹni tó dáa ni kí a fi èyí tó ṣe yí pé wọn ò tẹ̀ lọ́dà pa ẹran léyà ṣùgbọ́n inú àwọn àfa àwọn sọ yí pé kò sí ń tọ́ta kó ká fi ẹran tí wọ́n tẹ̀ lọ́dà pa léyà kò sí ní tó burú ń bẹ̀ Wallahu alam. jazakumullahu khairan. na mustapha scale. ẹ dákun ẹni tó ṣe pé kéèké ọ̀run sọ̀ngbà léyà bá tẹ́lẹ̀ ẹran tiẹ̀ ni ó tóbi jùlọ tí Ọlọ́run gbàrú ẹran bá nìyà lọ́wọ́ yẹn bí lẹ́sìn. ní kó súnmọ́ jù ní bọ́lọ́wọ́ bá lékè ọlá òní gbà lọ́wọ́ rẹ̀ torí pé tí a rí mi tí a gbọ́ mi kí ẹ rò náà òun ló fi pa kí ọ lọ gbìyànjú láti lọ máa sin lọ́ọ̀nù o. àbíkẹ́ ká máa ní ẹran ní kó bá mi ti bá kó máa ṣàdúrà pé lọ́dún tó pọ̀ pé orí ọ̀hún tí àrùn àdúrà ló tọ́ bẹ́ẹ̀ yẹn. Ọlọ́run sọ àwọn ọ̀dẹ́ ẹ̀rọ ká kó ká dán ọkọ̀ Ọlọ́run sí ká pàdé ó lẹ́tọ̀ọ́ ká dá ẹ̀kọ́ àwọn àgbẹ̀. tí ẹ̀ bá fẹ́ pa ẹran pẹ́tọ̀ ẹran Abdulrahmani mi o tàbí ẹran yìí bá ń kókó lọ bá ń kárùn lọ o Ọlọ́run jẹ́ ǹsẹ̀ mi o. ẹran ìjọsìn ni èèyàn ọ̀pọ̀ ẹran nítorí tọ́lọ́run ẹran yìí mọ́ pa fún Ọlọ́run ọba ní ìtorí ìwọ tọ́lọ́run tí wọ́n bá ń kókó lọ bá ń kárùn lọ eléyìí nǹkan kí nǹkan ti lọ́mọ lọ́rùn ká jìnnà sí o Ọlọ́run ọ̀là wa o. tọ́ kìí dùn kọ́ pọ̀ màmá wa ó dijọ́ mẹ́jọ ẹ máa pè padà lórí ètò kìí dùn kọ́ pọ̀ tí ń báyìí náà ní ọbẹ̀ oge pẹ̀lú ògbọ́n tó bá di ní ọjọ́ mẹ́jọ ó yẹ ká tún sọ ń tọ́jú ẹmọ́ bíi iléyá nígbà táwọn bàbá tí wọ́n bá ní sọ̀rọ̀ nípa fàdọ́ ìlú àwọn iṣẹ́ tó yẹ ká ṣe nínú oṣù dòlẹ́hẹ́jà kọ́lọ́n bá kọ́sọ̀ àjù ọjọ́ mẹ́jọ lọ lágbára Ọlọ́run bá lórúkọ olóòtú ètò Alhaji Toyir Abolade Imam ẹni tí ń gbé sókè gbé sílẹ̀ tẹ́fí láǹfààní láti gbọ́ akétékété nílé Èyítáyọ̀ George ọmọ yàyí nínú ẹ̀sìn Islam Abdulrahman Ọlálékan Muhammad Al-Awwal ma'asalama.